ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ó ní aṣíwájú àti adarí pátápátá káàfàtà fún gbogbo àwọn àpapọ̀ ẹgbẹ́ tó ń jìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ìyẹn ẹgbẹ́ Yorùbá Self-Determination Movement YSDM ọ̀jọ̀gbọ́n Stephen Banji Akintoye là ń sọ nípa ẹ̀ o. ọdún ọ̀sẹ̀ tá a wà yìí ní bàbá iná kọ lẹ́tà sí olórí oko káàfàtà lórílẹ̀‐èdè tó tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ òmìnira ilẹ̀ Yorùbá tó sì jẹ́ pé inú lẹ́tà náà ni bàbá ti jẹ́ kó dì í mọ̀ pé kí Tinubu má lè rò wípé nítorí pé ọmọ Yorùbá ọmọ ìyá àwọn ló wà nípò ààrẹ àwọn òfin òmìnira Yorùbá mọ́. ọ̀jọ̀gbọ́n Banji Akintoye ó jẹ́ kó dì í mọ̀ wípé Yorùbá sì fẹ́ kúrò lára Nàìjíríà. ẹ rántí pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ọ̀jọ̀gbọ́n Banji Akintoye tí yóò kọrú lẹ́tà yìí bí ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ inú kọrú lẹ́tà yìí lásìkò ìjọba ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó ṣèjọba lórílẹ̀‐èdè láàrin ọdún 2015 sọdún 2023 tó sì jẹ́ wípé ní ṣe inú ilé ìdálẹ́nu èyí tí olóyìnbó ń pè ní recycle bin tàbí waste bin ìní Buhari lọ ju lẹ́tà ọ̀jọ̀gbọ́n Banji Akintoye sí tí wọn ṣiṣẹ́ kankan lé lórí. ìyún lẹ́tà tí ọ̀jọ̀gbọ́n kọ sí Buhari pé kó yọ̀ǹda àwọn ọmọ Yorùbá kúrò lára Nàìjíríà kán jẹ́ ká máa lọ kúrò ní ìrọwọ́rọsẹ̀ nítorí pé gbogbo ọmọ Yorùbá pátá inú orílẹ̀-èdè Nàìjíríà ti sú pàápàá báwọn Fúlàní bó ṣe ń pa ọmọ Yorùbá tí wọ́n sì ń jí wọn gbé ó lélẹ̀ ti sú gbogbo ọmọ Yorùbá wọn fẹ́ kúrò lára Nàìjíríà. ṣùgbọ́n inú ilé ìdálẹ́nu ní Buhari ju lẹ́tà náà sí tí kò ṣiṣẹ́ lé lórí títí ọdún mẹ́jọ tó fi lò lórí sáà tó fi tán tó fi gbéjọba fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ọmọ Yorùbá. inú ọ̀sẹ̀ tá a wà yìí ni ọ̀jọ̀gbọ́n Banji Akintoye ló tún wáá fi irú lẹ́tà tó kọ sí Buhari ránṣẹ́ sí Tinubu náà. bẹ́ẹ̀ ló sọ sínú lẹ́tà náà pé kí Tinubu kó jọ̀wọ́ kó jẹ́ kí Yorùbá kúrò lára Nàìjíríà ó ló ti sún àwọn ọmọ Yorùbá pátápátá bí nǹkan ṣe ń lọ yìí àti pé inú àwọn yóò dùn tó bá lè yọ̀ǹda Yorùbá kó kúrò lára Nàìjíríà kí àwọn ìyókù kan máa dá ṣe Nàìjíríà tó bá sì gùn wọ́n. ṣá o tẹlifíṣàn Yorùbá gbọ́ pé àṣírí ìdí tí ọ̀jọ̀gbọ́n Banji Akintoye tó fi kọ lẹ́tà sí Tinubu ó ní ìgbàgbọ́ tó wà lọ́kàn àwọn kan wípé nítorí pé ọmọ Yorùbá ló wà nípò ààrẹ àwọn ọ̀jọ̀gbọ́n Banji Akintoye wọn ọ̀jà fómìnira Yorùbá mọ́. ìdí eléyìí la gbọ́ kó jẹ́ kí ọ̀jọ̀gbọ́n kọrú lẹ́tà náà láì jẹ́ kí gbogbo àwọn tó ń ṣe èméjì mọ̀ pé àwọn sì wà lórí ìjàgbara o bí ọmọ Yorùbá wà nípò ààrẹ jù bẹ́ẹ̀ lọ àwọn ò fẹ́ Nàìjíríà mọ́ ilẹ̀ olómìnira Odùduwà nation ni làwọn fẹ́. bẹ́ẹ̀ la tún gbọ́ wípé ìdí tó jẹ́ kí ọ̀jọ̀gbọ́n Banji Akintoye tó jẹ́ kó kọ lẹ́tà náà ìyún ìdí kejì òun ni bí àwọn èèyàn ṣe gbàgbọ́ pé ariwo jàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ó ti lọ sílẹ̀ ṣùgbọ́n ọ̀jọ̀gbọ́n Banji Akintoye nípasẹ̀ lẹ́tà ẹ̀ ó fẹ́ káwọn èèyàn mọ̀ pé pẹ̀lú lẹ́tà tó ń kọ yìí ìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá kò wálẹ̀ rárá àti rárá.